Ògún Oòduà. Ògún tó bá Oòduà yìí débi wọ́n jọ tẹ̀lẹ̀ látọ̀yọ́ tọ́jọ́ débi. Ẹlẹ́gbà ló ní èṣù ni. Tí nǹkan burúkú kan bá ń ṣèyàn tó ní kó lọ bọ ẹlẹ́gbà tó bá ti débi tó bá ti bọ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn ó máa lọ ni. Ó ń gba tú ó dẹ̀ ń gbẹlẹ́dẹ̀. Àwọn ara nǹkan tá a pa fún náà òun ló wà lókè yẹn. Bóun náà ṣe gbà túngbà tá a ṣọdún nìyẹn. Òun náà máa ń gba òbúkọ ẹlẹ́pọ̀n yẹn lòun náà máa ń gbà tá a máa ń pa. Ó tún máa ń gbẹlẹ́dẹ̀. A tún máa ń pẹlẹ́dẹ̀ fún. Òun náà wọ́n jọ dé lu Ẹlẹ́gbà Oòduà ni. Nígbà tó Oòduà dé wọ́n jọ dé ni. Ẹlẹ́gbà ẹ̀ ní ó ń tẹ̀lé ẹ̀ láti ìlú Ọ̀yọ́. Látọ̀yọ́ wá wọ́n jọ wá ni. Wọ́n jọ dé látọ̀yọ́ Aláàfin. Ẹlẹ́gbà Oòduà. Ìlú Àkòsì ìlú tí òòṣà yẹn máa ń jó ìlú tó òòṣà yẹn máa ń jó gangan ni òun la máa ń pè ní ìlú Àkòsì ìlú tá a máa ń lò fún òòṣà yẹn nìyẹn. Tá bá ti ń bọ́ tá bá ti ń ṣọdún a máa ń pa ẹran òbúkọ fún tó máa ń ní ẹpọ̀n ẹran ìbílẹ̀ òbúkọ tó máa ń ní ẹpọ̀n tá bá ti wá pa sórí ẹ̀ tán orí ẹ̀ yẹn tán bá ti wá a máa ń bo ní tútù ni tá bá ti wá bo ní tútù yẹn a máa ń so mọ́ òkè ó máa ń gbẹ síbẹ̀. A wà ní ìjọba ìbílẹ̀ Ìpókíà. Ní agbègbè Ìpókíà local government tá a wà yìí kò síbi tá a dé ní agbègbè yìí tí kò sí ilé Oòduà nítorí àwọn òòṣà yẹn wà ní ọlọ́kan òjọ̀kan. Ibẹ̀ la ti rí Ṣàngó àrí Ọbalúayé ó wà Abẹ́ẹ̀sán òòṣà kan wà ń pè lábẹ́ẹ̀sán báwa ṣe wà mí lọ́la àwọn náà wà káàkiri Ògún ilé Ògún wà bẹ́ẹ̀ náà ìwẹ̀ wà Ìdàn ó wà káàkiri tí jíjẹ mímu ẹ̀ kò yàtọ̀ síra wọn ó wà. Ẹ dákun kí wàá lájọṣepọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àti àwọn tìlú bòmíì. Àjọṣepọ̀ tó wà láàrin wa nǹkan tó so wá pọ̀ náà ni òòṣà yìí ló so wá pọ̀ kódà gan ibi tí ó ní agbára dé tí a bá wà ní ìjọba yìí ẹ lè mọ Olóòduà ẹ lè mọ Ọlọ́ṣun ẹ lè mọ Oníṣàngó ẹ lè mọ Ọlọ́balúayé ẹ lè mọ Alábẹ́sán gbogbo wa a wà ní ìjọ àjọṣepọ̀ tó múnádóko ó wà láàrin wa gidi gan. Ìwọ tó bá kọ̀ ní òye ló máa fi ìlẹ̀kẹ̀ ọrùn wá ó yàtọ̀ sí ara wọn. Ìwọ tó bá lóye tó bá jẹ́ ọmọ òòṣà eléyìí Oníṣàngó leléyìí eléyìí oníkinní kan leléyìí but tó bá ní òye ó lè mọ̀ òòṣà eléyìí láti wá kọ́ iṣẹ́ ẹ̀ kì í ṣe pé kò sí àǹfààní àti pé kò yọ ni because òòṣà eléyìí òòṣà tó máa ń nì tó bá kọ̀ wá bí yẹn sí bóyá a bá fẹ́ jẹ nǹkan bí bóyá ó lè jẹ bóyá nǹkan a fẹ́ ṣe nǹkan ó lè help wa because nǹkan tó wà nínú ilé yìí ó ní agbára ẹ̀ pọ̀ òun ó máa ń lọ múyàn fúnra rẹ̀ ni kódà gan bí tó lè dé bó ṣe ń wò yìí tó bá ti ní èèyàn tó wà ló òòṣà wà ní ojú èèyàn báyìí sìn kò ní sọ èdè táwa ń sọ yìí wọ́n tó bá tẹ́tí o ò lè gbọ́. Ẹ dákun bó lẹ ṣe jẹ́ sí ìyá wa tán wà níbí. Ẹ̀bùsí ni mòrùn jẹ́ mọ́ mòrùn jẹ́ ìfígbọ́dọ̀ sí márùn Dàmàsẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa n ò mọ̀ bóyá ẹ ṣàkíyèsí nǹkan tèmi ń ṣàkíyèsí ẹ̀. Àwọn ìdàṣẹ̀ méjì ni wọ́n ń bẹ níwájú wa èmi gbédè ẹnìkan wọn ò gbédè ẹnìkejì. Ẹ dákun ẹ jẹ́ n béèrè lọ́wọ́ ìdàṣẹ̀ àkọ́kọ́ ẹ dákun sí àwọn èyí sọmọ Yorùbá ni. Ọmọ Yorùbá náà ni bó ṣe wà ní ìṣòwò sí ní òòṣà inú òun wà ní òòṣà báyìí òun ò sí lára wa báyìí báwa ṣe. Àwọn ń bẹ nínú òòṣà wọn ò sí lára wa a kàn ń wò wọ́n báyìí ni. Àbájọ tédè wọn ò fi yé wa èdè wo gan ni wọ́n ń sọ báyìí. Èdè òòṣà Oòduà gbogbo ni wọ́n ń sọ. Èdè òòṣà Oòduà. Òṣèlè yìí tí kò bá dẹ̀ ti sí ní ìran ẹ̀ o lè sọ pé òun fẹ́ ṣe nǹkan bí pé bóyá ó wù mí ó máa jẹ́ nǹkan ìdílé ẹ̀. Oòduà kì í ṣe òòṣà kan yẹn sọ pé èèyàn ń wọ o wọn yìí sáré wọ o bí ò bá sí nídìílé onìkan má kéré sí ibẹ̀ o òòṣà ìlú ló ní o ó bá ti wà nídìílé onìkan ló bá débẹ̀ kò sínú òun kọ́ṣẹ́ o òun kọ́ṣẹ́ oníyè o
nítorí wà ń bẹ nágbára o kẹ́nìkan má fojú di o làwa fún wa ń bí dèní bó báyìí ti di pé àwa lọ́nú ẹ̀mí ẹnìkan gbọ́ ọ̀yá wa ń sọ. ẹnìkan bá wá bíbà yìí ó kọ̀ lè wá ẹ̀pù wa bóyá a fẹ́ roko ń bì bóyá apẹran kan kalẹ̀ ó lè bá wa ṣiṣẹ́ bóyá a fẹ́ ṣe oúnjẹ ó lè bá wa sí ṣùgbọ́n pé ó fẹ́ kọ́ṣẹ́ kan àyè ò yọ. kò sínú òun kọ́ṣẹ́ oníye o nítorí wà ń bẹ nágbára o kẹ́nìkan má fojú di o làwa fún wa ń bí dèní. ẹni tí mo fẹ́ mọ̀ náà nù ni mo sì fẹ́ káwọn olólùfẹ́ mi ó mọ̀ pé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá ilẹ̀ Káàárọ̀ Àjíbí tó ẹ̀ ń lẹ́gbọ́n o ẹ̀ ń bá kàn wá bóyá wọ́n lè fún un lóògùn fẹ́ńsìkì oògùn orí fífọ́ kọ́ ló kó sì máa gbalé ẹ̀ lọ àbí kó kàkọ́ sórí lásán kó sì máa lọ. àwọn kan ń bẹ tó jẹ́ pé wọn ò nígbàgbọ́ pé ìṣẹ̀ṣe ń bẹ mo sì ti sọ mo ní lára àwọn ìlú tí ọ̀sẹ̀ fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Òòtù ìlú Ìjẹ̀kan lára wọn Ìdí Ìrókò ìlú tó jẹ́ páwọn akọni ti dìde àwọn onílẹ̀ wọ́n ti ṣe tiwọn wọ́n ti lọ àmọ́ wọn ò lọ tán wọ́n fi nǹkan sókè èèpẹ̀ tó sì jẹ́ pé ṣẹ̀ṣe là ń pè é tó jẹ́ pé nǹkan àìgbọ́dọ̀ mọ́ ṣe ni fún ìlú tìkọ́ ọ̀làjẹ́ ń bẹ o ìkọ́ ọ̀làjẹ́ Ìdí Ìrókò ńlá ṣe wà á gbọ́ díẹ̀ sí lẹ́nu bàbá wa ẹ dákun àwọn nǹkan ìṣẹ̀ṣe wo gan ní bẹ lórí ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu àwọn màmá wa wípé wọn ò gbọ́dọ̀ fojú rọ́ba ọba ò gbọ́dọ̀ fojú kàn wọ́n ní bí wọ́n bá tiẹ̀ ń bẹ níbi tí wọ́n wà ń hàrín gbé kábíyèsí ọba kọjá dandan ni kó kọ́kọ́ ránṣẹ́ kí ìyá ó dìde kí wọ́n wọlé lọ àfi tí rọba bẹ́ẹ̀ tó bá fẹ́ wàjà àwọn ìlú kan sì tún ń bẹ lágbègbè ibi tá a wà yìí tó jẹ́ pé irú nǹkan báyìí náà ń ṣẹlẹ̀ yàtọ̀ sọ́rọ̀ tọ́ba gan àwọn nǹkan míì tó ń bẹ tó jẹ́ nǹkan èèwọ̀ tó jẹ́ pé wọ́n fi mọ̀ pé ìyá wa ọba Oòduà tí ń bẹ nídìí Ìrókò tí wọ́n fi mọ̀ pé kì í ṣe pé wọ́n déédéé gbéra wọn síbẹ̀ ọ̀ṣà ńlọ fà wọ́n síbẹ̀ lóòótọ́. nígbà oṣù àyẹ̀sẹ̀ yìí títí kábíyèsí fún wàjà oníkọ̀ wàjà alẹ́ ìrira sí lójú báyìí tó ní ṣoṣo méjì ilé ìfojú kanra wọn ń sá fún èmi náà ń sá fún alẹ́ bára wa sọ̀rọ̀ kò lè rí mi èmi náà lè rí tí tó fún lọ́sẹ̀ yìí èmi yẹn tó ń bọ̀ sẹ́yìn náà pàṣẹ má ṣe rẹ o ìlú wọn má dúró tí ayé ó bá ti débi má dé báyìí mi tó lè rí yẹn náà o kí ọba òkè yé dá gbogbo olú èṣẹ̀ dá ìlú yẹn kí wá dìde á fún àwa yóò kó sí díẹ̀ ẹ̀mí yẹn fún un ṣe ìyá àwọn bá fi ṣe níjọ́ kẹ́ni àná àfù láti tí wàá tó dà yìí káà náà rẹ̀ mí àfù ṣe bàbá yẹn bí ya mi adóṣò ṣàlà bàbá mi òun náà kọ́ ọmọ sí ilé òṣà rẹpẹtẹ bàbá yẹn bí ya mi ibi ló sùn bàbá yẹn bí bàbá mi ibi lòun náà sùn gbogbo ń pátá ibi ni ń sùn àmọ́ wọ́n lọ́ọ́ máa sọ pé àsìkò kan tó ló fún kọ́ àti kótó ọ̀nà tó ló fún kọ́ àná débi báyìí kọ́ lọ́jẹ́ káà náà ṣe páwọn náà ṣe àfù dàgbà dògbó káà náà dàgbà débẹ̀ o. wọ́n fi wá síbí báyìí pé ó dọwọ́ wa àwa náà dẹ̀ ń jẹ́ kó yé wọn wípé ó di ọwọ́ Ọlọ́run so àti jẹ àti mú wa níbí báyìí ìrọ̀rùn ló ń jẹ́ fún wa ìrọ̀rùn ló ń jẹ́ fún wa torí a ò gbọ́dọ̀ parọ́ ìrọ̀rùn ló ń jẹ́ fún wa síbẹ̀síbẹ̀ náà bó jẹ́ pé a wà níbí àwọn ìlú wọ́n fọwọ́ wa wọ̀ wá àwọn ìlú fọwọ́ wa wọ̀ wá àwọn bàbá wa tá pè ní bàbá òòṣà wa tá bá ń bí àwọn náà tún fi ọ̀wọ̀ wa wọ̀ wá gẹ́gẹ́ bí ipò tí a wà ní ọjọ́ ìní Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká rí ipò náà lò kárí lò pẹ́pẹ́pẹ́ àṣẹdùmarè gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn. a kí gbogbo ilé ìṣẹ̀ṣe wà ní ìlú wa yìí tó ní agbára tí kò bá dẹ̀ dẹ́yàn kan lójú a máa ń pèdè kan lọ́dọ̀ wa bí a ní dánwò òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ṣe rí ìyá Oòduà tẹ́ ń wò yẹn bí kábíyèsí ṣe gbadé òun náà gbadé wọ́n ṣe ètùtù kábíyèsí bẹ́ẹ̀ ni wọ́n ṣe tiwọn náà
wọn ò lè fojú ríra wọn títí ọba fi wàjà. Bẹ́ẹ̀ ni àwọn ọba tó wà ní ìgbèríko lọ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tún ṣe pé wọn ò tún lè fojú rí ọba, wọ́n lè fojú rí ọba. Ọba tí wọ́n tún máa fojú rí máa jẹ́ àwọn ọba local government, àwọn ọba ìdánilọ́lá, ọba olóṣèlú tẹ́ ẹ ṣòṣà lọ fi wọ́n jọba, tẹ́ ẹ ṣe pé Ifá ló sọ pé ẹni báyìí ni kó jọba. Àwọn yẹn wọn ìyá lè rí wọn. Ṣé tún rí bọ́n ìyá tún ṣe wà yẹn, ibi tí ìṣẹ̀ṣe tí wá tún nágbára dé ní pé abímọ lé ní báyìí ń sìn tí ọmọ yẹn ò bá tí ì pé oṣù mẹ́ta ìyá ò lè rí. Ògèlè bàbá wa tó dìde kó ń bi lẹ́ẹ̀kan yẹn náà tájọ wà pẹ̀lú wa, òun náà ò lè rí. Òòṣà bàbá tó bí bàbá mi ni. Bàbá tó bí bàbá mi ló ti ń sìn. Nígbà tí àwọn ti lo àkókò tó fẹ́ lò nídìí ẹ̀, wọ́n ti lọ. Òòṣà náà wá dìde fúnra ẹ̀. Ó dìde fúnra ẹ̀ láti máa kó àwọn ọmọ ẹ̀ padà. Débi pé nígbà tí òòṣà yìí nídìí ọmọ, àwa gangan fúnra wa tá a wà ń bí àmọ̀gbà tá a wọ bí báyìí. Kò sẹ́ni tó lè sọ pé òun mọ̀gbà tó ń wọ bí. Kó tó yé wa, ọ̀nà ti jìn, ọjọ́ ti pẹ́ kó tó yé wa. Kì í ṣe pé àwa náà dédé wà ń bí. Òòṣà bàbá wa ìdí ẹ̀ la wà. Ẹ ṣé bàbá, bó tiẹ̀ jẹ́ pé kò yé yín gbà tẹ́ ẹ débẹ̀, ó fi hàn pé òòṣà gangan ló tì yín síbẹ̀ fúnra ẹ̀. Òòṣà mú yín nù, tó bá ṣeé ṣe kí wọ́n gbọ́ láfẹ́fẹ́. A mọ̀ bóyá ẹ lè dárúkọ àwọn òòṣà tí wọ́n ń ṣe níbi tó ra kàn gbọ́ pé ilé Oòduà. Irú òòṣà wo gangan làwọn òòṣà tí wọ́n ń ṣe níbi tí wọ́n ń bọ? Àwọn òòṣà tí wọ́n ń ṣe níbí, òòṣà tá à ń ṣe níbí báyìí, táwa ń bọ níbí báyìí. Àkọ́kọ́ náà à ń bọ Oòduà. Èkejì à ń bọ Ẹlẹ́gbà. Ẹlẹ́gbà Oòduà ni. Nígbà tó Oòduà dé wọ́n jọ dé ni. Ẹlẹ́gbà ẹ̀ ní ó tẹ̀lé ẹ̀ láti ìlú látọ̀yọ́ wá wọ́n jọ wá ni. Wọ́n jọ dé látọ̀yọ́ Aláàfin. Ẹlẹ́gbà Oòduà. Ẹlẹ́gbà Oòduà lélẹ̀. Ẹlẹ́gbà Oòduà ni. Ìkẹta la fún ń bọ Èṣù. Wọ́n tá a pa fún náà òun ló wà lókè yẹn. Tá à ń pè ní Ẹlẹ́gbà. Ẹ̀yin gangan lẹ ń bọ eléyìí. Bẹ́ẹ̀ ni èmi làwọn àgbàlagbà kí ló kó òòṣà eléyìí? Ẹlẹ́gbà ló ní Èṣù ni. Òun náà wọ́n jọ délùú yìí ni. Wọ́n jọ délùú yìí náà ni. Tó tẹ̀lú yìí nìyẹn. Èyí tó tẹ̀lé náà ni Ògún. À ń bọ níbí báyìí. Ògún Oòduà. Ògún Oòduà. Ògún tó bá Oòduà yìí dé bí wọ́n jọ tẹ̀lẹ̀ látọ̀yọ́ tọ́jọ́ dé bí. Látọ̀yọ́ Aláàfin. Látọ̀yọ́ Aláàfin. Ògún ẹ̀ lélẹ́yìí. Ògún tá a máa ń bọ̀ fún Ògún tọ́jọ́ dé dé nì. Tọ́jọ́ dé bí òun lélẹ́ Ògún ẹ̀ lélẹ́yìí. Àwọn òòṣà mẹ́tẹ̀ẹ̀ta tá à ń bọ níbí nìyẹn. Ọ̀rọ̀ ńlẹ̀ tún gbọ́ lẹ́nu bàbá wa òun tó ṣáà gbàgbé ibi tá a bọ́rọ̀ dé lórí ọ̀rọ̀ pé bọ́mọ tuntun bá fojú rí wọn nǹkan míì ni ó ṣẹlẹ̀. Ẹ dákun ẹ máa bá wa ká lọ. Àfi tí wọ́n bá gbé ibi ọmọ yẹn ká ní pé wọ́n bí nírú àárọ̀ báyìí sí, wọ́n máa gbé ibi ọmọ yẹn wá lé òòṣà mi báyìí. Ìyá àti Ògèlè wọ́n máa wo ibi ọmọ yẹn, wọ́n á dẹ̀ mú ọtí wá, wọ́n á mú àwọn nǹkan wá, epo, obì, orógbó, wọ́n máa fi ṣètùtù fún ibi ọmọ yẹn, wọ́n á yẹ̀ wò, wọ́n ti fojú rí ọmọ yẹn nìyẹn, wọ́n á lọ rí bí yẹn. Àwọn fámìlì tó ná ọmọ yẹn á lọ. Lẹ́yìn yẹn wọ́n máa ń gbé ọmọ yẹn bọ hospital báyìí, ìyá lè rí, kò sí wàhálà kankan fún ọmọ yẹn ìgbà tí wọ́n ti rí ibi ọmọ yẹn. Ṣùgbọ́n tá kò bá sí bẹ́ẹ̀, wọ́n kàn gbé kọjá lórí máṣíìnì báyìí lásán, tí wọ́n bá ti fojú kàn ó máa kú. Ó wà bẹ́ẹ̀ dọ̀la mẹ́ta. Agbára tá a bá ń bí nìyẹn. Tó dẹ̀ wà káàkiri Òkìá local government láwọn olóòṣà kan náà bẹ́ẹ̀ ni French jákèjádò. Èyí tá a tún fẹ́ fi kún ni pé báwa tún ṣe ń jọba ní báyìí ó tún yàtọ̀, torí ọba wa ọba òòṣà ni, kò ṣọba local government, kò ṣọba governor. Bá a ṣe wà ń sin ìjọba ò lè wá yan ọba lé wa lọ́wọ́ ń bí. Ọba ló tẹ̀lú yìí, òòṣà yìí ló tẹ̀lú yìí. Bá a ṣe ń bá lọ yìí sìn, nǹkan tíjọba kò lè ṣe fún wa ni pé àti jọba tán
wọ́n fẹ́ wá fún wa ní ọ̀pá àṣẹ láti ọ̀dọ̀ ìjọba, ìyẹn nìkan ni. Kódà tó di pé ọba gbọ́ ọ̀pá àṣẹ lọ́dọ̀ ìjọba, because ọba wa ń bí báyìí, àwa táwa ń jókòó kékeré tẹ́ ń wò yìí, ìjọ tí ilẹ̀ bá mọ́, àwa tá a fẹ́ sọ ọba náà ni, Ọlọ́run máa ń kú ni wá. Àwa tá a fẹ́ ṣòro ẹ̀, a fẹ́ ṣètùtù ẹ̀. Wọ́n bá fẹ́ kó ibi ló fẹ́ dé kó tó dé Ìpèbí, la fẹ́ mú lọ. Àwa la fẹ́ ṣe gbogbo ètùtù ẹ̀ fún oṣù mẹ́ta yẹn. Ó fẹ́ mú mi ní o, látọwọ́ ìdàsẹ̀ ń bí báyìí ni. Ó fẹ́ mú nǹkan ni o, ó fẹ́ jẹun ni o, ó fẹ́ wẹ̀ ni o. Àwọn òbí ọba yẹn, fámìlì ẹ̀ kan ò lè gbé nǹkan pé yá gbà kó jẹ́ fún lẹ́yìn àwa látòrí ọwọ́ wa ni. Títí ó fẹ́ fi ṣe oṣù mẹ́ta yẹn, ó fẹ́ ṣe gbogbo ẹ̀, ó fẹ́ wá gbadé ní ìta. Ó sì wà bẹ́ẹ̀ dọ́là. Agbára yẹn sì wà ní báyìí bẹ́ẹ̀ dọ́là. mo sọ fún yín, mo ní nílẹ̀ Yorùbá kárọ̀ àjíbí nǹkan ìṣẹ̀ṣe sì wà, ń sì ń bẹ, àmọ́ ìṣẹ̀ṣe sì ń bẹ kò sì lè parun. Kábíyèsí tó bá jọba nílùú tá a wà yìí, a mọ̀ pé ọba tó jẹ́ pé Olódùwà àtàwọn onílẹ̀ ni wọ́n yàn wọ́n sípò ni, kì í ṣọba local government, kì í ṣọba kan tó kàn déédéé já wá láti ibì kan tí wọ́n sọ pé ẹni tí mo fẹ́ kó jọba rèé, ó yá kó jọba. Wọn ì ṣerú ẹ̀ nílùú tá a wà yìí. Báyìí náà ṣe ń ṣe ní ọ̀dọ̀ wa. Èèwọ̀ bòmíì ni o, wọn ò tó wèé pa àwọn adìyẹn dákun. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ìlú kọ̀ lájèdè ìrókò. Nǹkan ń bẹ o, nǹkan ìṣẹ̀ṣe ń bẹ. Apá kan rèé, mo sì ń bọ̀ lọ́nà. Ẹ sì tún gbọ́ wìnrìnwìnrìn